kábíyèsí ariwo ti pọ̀ jù lórí yín láìpẹ́ tẹ́ ẹ bá ṣọ́ra gbogbo àwa mùsùlùmí á jáde ìmáàmù tọ́lọ́ yàn fún yín ń bẹ̀ yẹn tọ́lọ́ yàn fún yín ní Ògbómọ̀ṣọ́ ìmáàmù gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá ni tí nǹkan kan bá ṣe kò sí ìlú náà láti ní jáde láti sọ fún ìjọba kódà tẹ́ ẹ bá lọ rọ ntẹ́ǹsì fún ìjọ ọ̀sẹ̀ kan lọ àwa mùsùlùmí ilẹ̀ káàárọ̀ oòjíire á jáde á wà tọrọ lọ́dọ̀ ìjọba pé kó stop yín bóyá mo bá ṣe ni kó yọ yín mo fẹ́ pe ọba Ṣọ̀ún tí Ògbómọ̀ṣọ́ mo fẹ́ pè wọ́n ṣàkíyèsí lórí ọ̀rọ̀ ìmáàmù Dr. Talahat Yunus mo rí àwọn sẹ́ǹdì sí mi kẹ́ni kwérì bóyá lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe lọ hajj bí wọ́n ṣe yọ mufti ẹ mọ́ gbàgbé o wípé mo fẹ́ kí ẹ kíyèsí nǹkan mẹ́ta ní ọba Ṣọ̀ún Christian nìyí o ó ṣeé ṣe kọ́rọ̀ ẹ̀sìn wa kọ́ mọ́ yẹ yín ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá fẹ́ máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kò sí bẹ́ẹ̀ sì dá sí lọ́nà àjà táwọn èèyàn ò ní rò bí nítorí pé ẹ jẹ́ Christian lọ́jọ́ ìgbégbèsè tẹ̀gbé number one tí mo fẹ́ pín ṣàkíyèsí sí ẹlẹ́ẹ̀kejì ìjà ń bẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ o tí ẹjọ́ sì ń bẹ́ ń kóòtù wọ́n gbé yín lọ sílé ẹjọ́ pé ẹ̀ lẹ́tọ̀ọ́ àti yọ àwọn ẹjọ́ ń bẹ́ ń kóòtù ẹ tí wọ́n lọ ìzù kwérì mo fẹ́ kẹ́ wo abala kejì yẹn náà dáadáa ẹlẹ́ẹ̀kẹta ìyẹn lọ jọ́sìn ọ lọ ṣẹ̀sìn ọ yàtọ̀ sí kọ́tsọ̀ o ẹ jọba lórí ẹ̀sìn wa o kò sí ọba náà lórílẹ̀ ayé yìí tó ní agbára kankan àbí àṣẹ kankan lórí ẹ̀sìn wa Ọlọ́run tàbí ànábì nìkan kò nídìí Dr. Talahat Yunus kò nídìí àti gba permission lọ́wọ́ yín nítorí reason mẹ́ta reason aláwọ̀kọ́ ni wípé ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà hùn àwọn àríwọ́de lórí nẹ́ẹ̀tì tí wọ́n ní ẹ̀yin gan ìṣọmọ ilé ọ̀dọ̀ yín o wọ́n láwọn ọmọ yín rí ẹjọ́ sì ń bẹ́ ń kóòtù wọ́n ti yọ yín kóòtù ẹ̀ àpíì ni sọ ẹ tí ẹsẹ̀ rẹ̀ ò tí ì dúró tó tó ń mú ìzù kwérì sẹ́nìkan ẹ wò dáadáa. Number 2 ó ní wípé lẹ́tọ̀ọ́ àti kọ kwérì yìí torí pé Christian nìyí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tẹ́ ẹ sì kọ́ sí ẹ̀ ń bá jà tẹ́lẹ̀ wọ́n ní inú ẹ̀sìn rẹ̀ ní bí àbí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ò yé yín. Number 3 ó yẹ ìsinmi ó yẹ kẹ́ ẹ jẹ́ kí ìfẹ́ wà kẹ́ ẹ ti kóòtù dì náà kẹ́ ẹ parí gbogbo tí ń bẹ ńlẹ̀ kẹ́ ẹ parí ẹ̀. ẹ lọ ronú dáadáa ọba Ṣọ̀ún ká lọ́ba náà nílùú Ògbómọ̀ṣọ́ tọkọrú kwérì bẹ́ẹ̀ rí. ẹ má gbàgbé wọn pé nílé yìí náà wọ́n ti yan ọba tata tó yọ. ẹ má bọ̀ ó kọ́ léyìn ẹ jẹ́ ẹ sì má ba ipò Ṣọ̀ún jẹ́ àrùdù sí èèyàn lọ hajj gẹ́gẹ́ bí ìmáàmù mùsùlùmí kò sí ọba kankan tí Islam ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí lábẹ́ rẹ̀ ó dà àwọn ọba Mẹ́kà Islam wa kò sí lábẹ́ wọn ṣé ìmáàmù yóò kọ́kọ́ máa gbàyànjá lọ́wọ́ yín kó tó kírun wákàtí 5 àbí yóò wà gbàyànjá lọ́wọ́ yín kó tó kí jímọ̀ ẹ̀sìn wa ara ẹ̀tọ́ wa ni tí agbára ìjọba gan ọ̀ka láti sọ fún ayé pé a gbọ́dọ̀ ṣe dẹ́sẹ̀ pé ìjọba ní gbogbo wa wà lábẹ́ rẹ̀ òfin ìwó lẹ́rù bẹ́ẹ̀ níná òfin ìwó lẹ́ní tó ju òfin Nàìjíríà lọ fundamental human right freedom of religion ò sí òfin àfikán tó ju òfin Nàìjíríà lọ tó mọ́fin táwọn ẹgbẹ́ Islam bá ṣe tá a bá bá sọ nípa pé bẹ́ẹ̀ òfin kan bẹ́ẹ̀ lẹ̀ kápẹ́ bá gbófin irú ẹ̀ kò débi ẹ̀sìn wa o Islam ni ìmáàmù ń ṣe Islam là ń ṣe ara Islam ni hajj kì í sara pọ́tọ̀ jẹ́ ọba lórí Islam tẹ́ ẹ gbọ́ ẹ lè jọba àlú o tẹ́ ẹ bá fẹ́ ṣe ọba àlú yín kódà Nàìjíríà gan tó jẹ́ aláṣẹ ìjọba Nàìjíríà tó jẹ́ aláṣẹ ọ̀làgbára lórí Islam wa ó fún wa láàyè Islam wa
ká sí. Kábíyèsí, ariwo ti pọ̀ jù lórí yín. Láìpẹ́ tẹ́ ẹ bá ṣọ́ra, gbogbo àwa mùsùlùmí á jáde. Ìmáàmù tọ́lọ́ yàn fún yín ń bẹ̀ yẹn, tọ́lọ́ yàn fún yín ní Ògbómọ̀ṣọ́, ìmáàmù gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá ni. Tí nǹkan kan bá ṣe, kò sí ìlú náà láti ní jáde láti sọ fún ìjọba. Kódà tẹ́ ẹ bá lọ rọ ntẹ́ǹsì ń fún yín ju ọ̀sẹ̀ kan lọ, àwa mùsùlùmí ilẹ̀ káàárọ̀ oòjíire á jáde, á wà tọrọ lọ́dọ̀ ìjọba pé kó stop yín. Bóyá mo bá ṣe ni kó yọ yín, àbí kó fún yín lànà bẹ́ẹ̀ ṣe máa ṣe, bẹ́ẹ̀ mọ ìlànà tó yẹ kẹ́ máa tẹ̀lé. Ẹ má dogun ẹ̀sìn ẹlẹ́ àwọ̀ ọ̀jágun ẹ̀sìn o, a ṣe wàhálà o, kò sígbà kan tí mùsùlùmí máa fa wàhálà o. Mo dẹ̀ sọ fún yẹn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ náà yìí pé kì í sọ̀rọ̀ wàhálà lè yìí. A fún ọba ní ọ̀sẹ̀ kan péré, ó kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àrífín iná ní kí ọmọ sọ pé ẹnìkan sọ fún òun kó tó lọ ájì. Ta ni ọ́? Ta ló ń tọ̀hún? Kí wọ́n mọ̀ gbàyànjá lọ́wọ́ rẹ̀ láti ṣe ìsìláàmù tí a. Ọba kankan ò jẹ́ ọba lórí ìsìláàmù wa. Ó lè jọba lórí ìlú tá a jọ wà. Ẹ sì ju òfin Nigeria government lọ. Òfin orílẹ̀-èdè Nigeria constitution jù lọ. Òfin gangan ó gbé ètò kalẹ̀ láti help hajj kó lè rọrùn. Ẹ̀rọ alẹ́ nìkan gba permission fún kwérì yín ẹ lọ fi pamọ́ sọ́dọ̀ ara yín. Àgbọ̀dọ̀ tó rú kí ẹ sí pé ọ̀rọ̀ pé kìíní kankan pé bóyá wọ́n tọwọ́ bọ àṣẹ yín nínú ta ni yín wájú Ọlọ́run. Ṣé pásítọ̀ chọ́ọ̀chì yín ẹni fún kwérì pé kí ló dé tó fi travel? Mo wá pé gbogbo ẹ̀yin mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́, ẹ jẹ́ kí orí yín ó pé gidi lórí ọ̀rọ̀ èyí. Ẹni wọ́n bá support tó bá ṣe yóò sórí burú ni, ọ̀rọ̀ rẹ̀ ó dàrú ni níwájú Ọlọ́run. Ìyẹn lọ pàfọ́ọ̀mù hajj ṣé nítorí páwọn èèyàn wá pariwo wọ́n wá kí wọ́n ṣe wá kí Olúwo kí ni ń bí inú gan. Wọ́n wá pẹ́ra rẹ̀ ní mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ support irú ẹ̀. Wọ́n ní síkọ̀ ẹ̀kọ́ sọ olóyè ọba, àwa ni olóyè ọba. Wọ́n ní kẹ́ ẹ mà sí ni àìsàn olóyè ọba, àìsàn olóyè ọba ò rárá o. Ẹ̀sìn wa kò sí lábẹ́ ọba sẹ́, mùsùlùmí ò sí lábẹ́ ọba. Àmọ́ tá a bá jọ wà ń lò, wọ́n fi yín ṣe ọba iyì, wọ́n kàn kí sí ọba òfin, kí sí ọba aláṣẹ péré tí ń bẹ Nàìjíríà náà ní ìjọba. Chairman local government kì í ṣẹgbẹ́ ọba níbi ọ̀rọ̀ òfin àti àṣẹ, débi pé a máa tọwọ́ bẹ̀ sí wa. Nígbà tí ẹ ti jẹ́ Christian ẹ yọ̀lẹ̀ tọ̀ ìmọ̀ràn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. Kò sí báwọn yóò sì máa gbọ́gbọ́ ọ̀rọ̀ yìí tí inú wọn máa dùn. Ẹ bá rẹ́nì ká tó bá nínú òun dùn, àmọ́ náfìkì ni. Nínú bá ń bí ọ sí Dr. Talat Yunus, ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan ṣoṣo tí ó sì sí ẹnì kan tí ó gbé ṣubú. Tí inú bá ń bí ọ sí kése bí irú ọ̀rọ̀ báyìí. Ìyẹn tí á jí Ọlọ́run dé ní àṣẹ tọ́lọ́run, ìpèpè tọ́lọ́run lọ dáhùn rẹ̀. Ẹ wá ní ká máa dáhùn query. Ìmáàmù má dáhùn query ẹ bá fẹ́ lọ sí kóòtù kọlọ kóòtù. Àdẹ́mọ́rọ́ ẹ̀yà ajàfẹ́tọ̀ ọmọnìyàn tẹ́ ń bẹ lọ́yọ̀ state ẹ gbé ọba ìgan lọ sílé ẹjọ́ kí ẹ sọ fún pé kò gbọ́dọ̀, ẹ̀yà ará Ọ̀yọ́ state náà ní ẹsẹ̀ kò gbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn bá mọ́, kọ́ wọ́n bá máa dájà alẹ̀ kí ilé ẹjọ́ kó sọ fún pé kò gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn bá mọ́. Lọ́ba pàṣẹ báwọn ará ṣọ́ọ̀ṣì rẹ̀ gbọ́dọ̀ gbó. Ẹ̀rí wàá fi ni o. Àwọn ọba ń bẹ tọ́pọ̀ tí wọ́n fún Islam lápọ̀nlé, kò sẹ́nìkan tó rí wọn fín, àdẹ̀jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí wọn. Ṣùgbọ́n tí èèyàn bá mú tó bá bẹ̀rẹ̀ sí máa rí ẹ̀sìn wa fín, ń sọ pé bí ìgbà pẹ́sìn wò sí àbábùkù bẹ lára ẹ̀sìn àbí ẹ̀sìn wọn máa ń ṣe. Kò nídìí àti gba ìyọ̀ǹda kankan lọ́dọ̀ yín. Ó lè bù yín gbọ́, kábíyèsí mọ̀ ń lọ ájò yín tọ́rẹ̀ bá ń bẹ láàrin yín ẹ̀ gbéra yín lọ kóòtù. Lè bù yín gbọ́. Gbogbo ẹ̀yìn àwọn ń gbò. Yóò gba ìyọ̀ǹda lọ́wọ́ yín fún kíni. Tọ́rẹ̀ bá ń bẹ láàrin yín ó lè bù yín gbọ́ pé kábíyèsí mo fẹ́ travel gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ́rẹ̀. Ṣùgbọ́n nígbà tó pé ìgbéra yín lọ ilé ẹjọ́ ẹlẹ́ẹ̀ẹ́sẹ̀ ti pánẹ́ẹ̀lì ẹ̀yọ́ ìsọmọ ilé ayé lára gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ náà ń gbé ábà yín ẹ̀ náà ń wẹ́kọ̀ ọmọ ẹ̀ rí bí yín ṣe tó nígbà tẹ́ ẹ̀ dá àwọn tí wọ́n ń fọgbóló àbùkù. Kọ́tà àbùkù ọlọ́run mọ̀ dáadáa wípé kò sí ẹnìkan tó bá ya wèrè lókù ní Islam wọ́n tako Dr. Yunus Talat. Oyè Islam oyè ìmáàmù kì í ṣe ilé alára lónìí o. Wọ́n èfilé tó wọ́n máa ń fi máa tò, wọ́n sì máa ń fi àṣẹ ìjọba Islam tí èyí ṣẹbọ tí èyí lọ ṣọ́ọ̀ṣì
àṣẹ ìjọba Islam tí ó mọ̀ ju Islam nìkan lọ ọmọ fi tò tó ń gbàgbé ta ló láṣẹ Islam ṣe pásítọ̀ tọ́jọba ní Ògbómọ̀ṣọ́ ló láṣẹ Islam ni àbí ọba tí wọ́n ṣe ìrúbọ fún kó tó dorí oyè ta ni gọ́ọ̀mẹ̀ntì gan gbọ́dọ̀ sọ pé òun fẹ́ ìzùkúrì bá a ṣe wà ní ìsìn bí màmú ṣe wà ní ìsìn kì í ṣe lóye tí gọ́ọ̀mẹ̀ntì lè sọ pé ó ṣe ṣe báyìí gọ́ọ̀mẹ̀ntì fúri wa lámà ṣe sí wa àwọn ọlẹ́yìn oyún tẹ̀jọ wà láàfin tẹ̀jọ ń ṣe oyè láàfin báyà lẹ́lẹ́ mọ́ fún kwérì báwọn ń gbé pé oyè ààfin ni gbogbo ẹ̀yin mùsùlùmí níbikíbi tẹ́ bá yẹ wà bí ṣe rí nù wo ẹ má gbé Islam dé abẹ́ ààfin kankan àfààfin tó bá yẹ pé ààfin yẹn náà ààfin Islam ni bólúwo ṣe rí nìsín òun wé láwà ní àṣà wa ni olúwọ̀sẹ́ yóò wé láwà ní kò sí gbọdọ̀ mọ́ lọ́ọ́ jímọ̀ yóò sì wé láwà ní so òun gbà pé bíbí tí a ṣe rí ń bí inú olúwo gẹ́gẹ́ fúnra rẹ̀ pẹ̀lú adé rẹ̀ nínú tàn ó kírun jímọ̀ táwọn èèyàn kírun lẹ́yìn ẹ̀ so tí ẹ̀ yàtọ̀ àmọ́ ní gbogbo ìlú yòókù nílẹ̀ káàárọ̀ òjìrì tí ò nírú ìtàn Islam báyìí àbí doctrine Islam báyìí èèyàn gbọ́dọ̀ mọ́ ṣọ́ra sí Christian ẹ̀sìn tí ẹnìkan ò ní yíṣù kwérì fún pásítọ̀ church yín kó ṣe ṣe báyìí láti Áfíríkà kan ẹ̀sìn tí ẹlẹ́bọ ṣe tiẹ̀ mùsùlùmí náà kẹjú ṣe tiẹ̀ lọ́tọ̀ so tẹ́yìn bá jọba wọ́n ti límìtì gbogbo tó bá jẹ́ ọ̀jọba lórí ẹ̀sìn wa o ọ̀jọba anybody ọ̀jọba lórí ẹ̀sìn wa o kódà ọba tó ń pè lọ́ba mùsùlùmí gan kò gbọ́dọ̀ tako Islam tó bá tako Islam á gbé sẹ́gbẹ̀ẹ́ kan ní ká tó ń bèrè tí ò bá ṣe mùsùlùmí ẹ̀sìn mọ́ ọ̀rọ̀ mi pé bóyá bíi èébú náà ṣe reality àwọn èèyàn ń bínú jù báyẹn lọ wọ́n ń bínú jù báyẹn lọ wọ́n fẹ́ kí àwa mùsùlùmí ká dìde sí yín bẹ̀tà sọ fún yín pé ìjọba ní ká fẹjọ́ yín sùn kó kó èrè ẹ̀yìn gan pé ṣé ẹ fẹ́ máa dá ìjẹ ẹ̀sìn lẹ́ẹ̀ni kọ́dẹ̀ kọ́ yín kọ́ sọ fún yín ibi tágbára yín tó mà èyí tó pé à ń fún yín nímọ̀ràn rẹ̀ ní ẹ̀sìn ìdí tá a fi ń fún yín nímọ̀ràn náà ni wípé kẹ́ ẹ má bàa máa kọ́ sí wàhálà ẹ̀sìn ẹ̀yin mùsùlùmí ẹ múra ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù tí gbogbo àwa mùsùlùmí lẹ Yorùbá tá à ń bẹ lẹ́yìn ẹni gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin tí ẹ̀ sọ lórí burúkú ẹ̀yin tí nǹkan yé ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ lọ́hùn irú ọ̀ṣẹlẹ̀ sí yín àbọ̀mọ yín àbẹ́gbọ̀n yín àbára yín kún fún lóye kan ayọ̀ àbí wọ́n yẹpẹrẹ rẹ̀ àbí wọ́n náà lọ mẹ́lòmíì wà gbogbo ẹjọ́ bá fẹ́ kí irú ọ̀ṣẹlẹ̀ sí òun ẹ̀yin tí ò fà àbùkù fún ẹ̀sìn Islam tí ò fà àbùkù fún mùsùlùmí ẹ unite ó ṣeé ṣe títí ọ̀sẹ̀ kan ká sọ fún àwọn mùsùlùmí kí wọ́n jáde láti sọ fún ìjọba ẹ sì gbọ́dọ̀ fàjọgbọ́n kankan èyí ò tó nǹkan tá a já sí o àti nílùú Ògbómọ̀ṣọ́ àtẹlẹwẹ gbọ́dọ̀ fàjọgbọ́n ẹnu wọn bá tó fi bá fún yín láyè rẹ̀ peaceful demonstration ó ṣeé ṣe ká máa múra fún kí kọ́mọ́ sí ìlú kan nílẹ̀ káàró òjìrè láti sọ fún ìjọba wípé ẹ bá Zọ̀ún Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ ọba Gáǹdì kọ́mọ́dàjẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn nígbà yẹn lẹ́lẹ́yìn àwọn àjìwà àjìtọ̀ yẹ wá lọ́dún yìí bó ṣe wọ́n tó a lọ àdúgbò ẹ̀dọ̀ lọ ẹni tí bá ń bínú kọ́ má bínú mọ́ bó bá sì fẹ́ máa bí lọ tí wọ́n bá ṣe ni kò sí.